See, if I could give you one gift in this life, it's gonna be the ability for you to see yourself through my eyes. Only got to are very important. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Wo a lè san kókó báyìí jẹ́ kó dàrú. Ara ni ẹ tú mi lẹ̀. Fọlákẹ́. Tọ́ fún mi. Fọlákẹ́ wá tú mi sílẹ̀. Ohun ẹnìkan ni mò ń gbọ́ mi ò bí ẹ̀. Ó dẹ̀ jáde sí mi. Bíbá ìdí mo wà. Fọlákẹ́. Tọ́ fún mi. Yẹ! Tó fún mi. Mo ṣọmọ. Hello. Ah! Gbogbo bí tí mo mọ̀ pátápátá ògbìgbẹ̀ mo ti wọ́ ẹ̀gbọ́n ẹ̀ sí. Àwọn orí ló ń sọ fún mi. Ìyàwó ni ọlọ́mọ̀mọ̀ ìjà gbà lè lọ. Tí òkú lé wọn tó wá débi tó wá. Jíbọ́lá, I need to talk to you. Kí ló ń ṣẹlẹ̀ gangan ní inú ilé? Èmi mọ̀ọ́mọ̀. Bẹ́ẹ̀ ni bá jẹ tí ò bá yó, ìgbà lójú ó tì ó. Ọlọ́run tó sì ń wò yìí, á bá yé àwọn kan jẹ́ láti fi lè jẹ́ kí táwọn kan ó dùn. Gómẹ̀! Tó o bá fi yé ẹsẹ̀ kan bẹ̀ yọ sí méjì. Ìyá Kàfílà, ìkúnlẹ̀ abiyamọ, ẹlẹ́dàá mi ò, wàhálà ti dé. Tó fún mi ó kọ̀dà gbogbo system mi rú ni. Ní ìgbọ́n kankan, a ní ká máa lọ sí police station ká lọ make report. Because báwo ṣe ń lọ, kò yẹ anybody mọ́. Kéèyàn tiẹ̀ ní millions nínú account. Kó máa nọ́nà kùnà bí arápá ṣe ń ṣe yìí. Báwo ni onítàn? Èmi mọ̀ gíran kan nú ayé. Ọ̀gbá wa o. Ọ̀gbá ń kóyà jẹyàn. Ó ní ìjẹkújẹ ni. Àtòdé tó pè àti pátí tó pè ló máa tójú bọ̀ bóyá kó ti ń tẹnu bọ̀bọ̀ púpọ̀ ló ti lọ jẹjẹ kú jẹ. Ni o. Ẹ wo. Ẹgbẹ́ àdúgbò. Ẹgbẹ́ àdúgbò. Ẹ lè sọ fún yín ẹ stop àtẹnu.